Africa Content TV. Alára bí wọ́n sì láàbù táwọn jímọ́ yá. Bọ́lá bá bá sí ìdíje Canada. Everybody sing and dance. All of the money was later Marita. All of this was later my first group. Number one. Big mama, people are back and back. Some look up. Olùkọ́lù baríkà lọ́kùnrin. Happy birthday to you. Ọlọ́bí tí wọ́n sì láti wá tẹ̀ ẹ̀ta sórí ẹ̀. Every 22nd of January. Lásàjọ́ ìwà sí àwọn. Happy birthday to you. Gbogbo ẹbí ọ̀dẹ́ tọ́lá láàbẹ̀jọ́ bàtó lórí tiẹ̀. Ìta dúró kan ni wà sílẹ̀. CTC ní Canada. Congratulations ọ̀gbẹ́ kan sí. Láti sí wọ́n sí láti òkè my first move to àlùbáríkà àkọ́kọ́. Ọlábí sí wà sílẹ̀. Àyíkẹ́ happy birthday to you. Ọlá. 22nd of January, year 2022. Àtàná ló dá owó sí. Ó ní dáta àyà ọ̀bàṣọ. Olórí èkó pátápátá ló fọ́ ọmọ bàṣọ. Ẹ̀gbọ́n bára dájú lóyìn ìjà àjọkẹ́. Oyídà ní kí ẹ wá sí a. Rọ̀kí bá ní kí ẹ wá sí a. CEO Abẹ́rẹ́jì. Ó ní ìkísí àwọn dára. Àyìndé wá rí sí ilẹ̀ Amẹ́ríkà. Bàbá ṣeun, gbogbo rí sí Tẹ́sà, ó ní ìkísí àwọn dáadáa sílẹ̀. Ọ̀pọ̀ ẹ̀mí l'Amẹ́ríkà, ìyẹn méjì nínú wa. Méjì nínú fámìlì mi máa ṣe kájí jásùwà. Ó ní ìdíwọ́sí látọ̀ dáadáa. Àmìrà nípa omi. Gbogbo ọ̀la náà lápáta. Ó ní kí sísá àwọn dára. Ọlọ́dì méjì sọ́tà. Tó ń bẹ ní ìlú England àbíẹ́. Ó ní kí ẹ wá sí láti òun alábísí. Ó ní kí sísá àwọn dára. Àlíyà ní Chicago. Ní ọlọ́ọ̀gá àyà ooo, ó lè bá kí gbígbà àwọn dára. Láti tó ní ọ̀rọ̀ láti ọ̀nà lọ́dún. Èsì kákòrá, ó lè bá kí gbígbà àwọn àṣírá. Gbogbo fábílì ní jẹ. Ìyá mi àdíjà gbúgbúrà yorí tẹ́kẹ́. Ìyá lálùbáríkà yìí olóyè. Ọmọ ni wọ́n jẹ́. Sáàdì jáde ògúnbúrà. Wọ́n ní báńkì rẹ̀ bá sọ ọ́. Òkà yàtọ̀ àti bẹ́ẹ̀. Ó ní báńkì rẹ̀ bá sọ. Àwọn àbúrò dádì ẹ̀kúnlẹ̀ ara. Ọkú ẹ̀sìn rẹ̀ wọ́n náà. Ọmọlá kan bí ọlá jíro. Ó ní báńkì yẹ fẹ́kù máa níjà ní jẹ́. Lábísí, ó ní báńkì yẹ Mọ̀ríyámọ̀ lásbọ̀. Ó ní kí wá sí lábẹ́rẹ́ pé àwọn bíbá rẹ̀ ti rẹ̀ long life and prosperity. Ìtọ́jú ọdún kan náà rẹ̀ bí ó máa ká. Pasuma Wonder Organization. Gbogbo ọmọ ẹgbẹ́ àti gbogbo bá níjà àti gbogbo mídíà mẹ́rin wọ́n ní báńkì ìyẹ̀wò àti o Canada ní pé wọ́n jọ ọ̀gbìn àṣà èmi Pasuma àdéhùn tó jẹ́ dádì mo ní kí ìyẹ̀wò àti o máa ká ẹ̀dẹ̀ fi dọ́là ránṣẹ́ lókù
ẹbí Canadian dollar ránṣẹ́ lóko. Ẹbí Canadian dollar ránṣẹ́ lóko. Wá sí. Àwọn àṣàdúrà fún ẹ láàárọ̀ lábàṣọ Ojúbọ́lá máa pẹ́ràn. Alábàáwọ̀ bá wá sí. Bí Canadian dollar ránṣẹ́ o. Lábàá wà ṣe fún ó jẹ́ ọmọ náà ní bàṣọ. Àbòtìfìrán kẹ́mi special. Òtìfìrán mọ̀ sí ẹ̀sìn ìnìbò jíṣẹ́. Àbòtìfìrán kẹ́mi special màmá wà sílá. Òtìfìrán mọ̀ sí ẹ̀ kò jíṣẹ́. Wà sílá tó dọ́là ránṣẹ́. Ó jẹ́ ọmọ náà ní bàṣọ. Ọlọ́pàá máa bà jẹ́ dúró tán.